ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ ṣé mi nìkan mò ń ro ohun tí mò ń ro yìí? Am I the only one thinking what I'm thinking? Ṣé mi nìkan mò ń ro kinní àbá pọ̀ tá à ń rò? Láti bí yóò ti fẹ́ tó báyà bí over 24 hours nísìn tá a ti gbọ́ pé ọkọ madam Osinach pé wọ́n ti ní kórè die by hanging. Ẹ̀yin àti ìrì pásítọ̀ kankan tó bọ́ ọ̀tá tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ṣé n ta fẹ́ nu ni? Is that what we want? Torí nígbà míì téèyàn bá ń ṣiṣẹ́ tọ nǹkan tí nǹkan yẹn wá come to pass. Ẹ̀yin bọ́ bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nu, ó yẹ kẹ́ ẹ wá share testimony. Ó yẹ kínú wa lè dùn. Ní ìsìn báyìí téèyàn bá rán mọ́ iléèwé tọ́mọ sì parí iléèwé tó wọ convocation gown tó ya fọ́tò tínú wa dùn tá a jẹun. Inú òbí gan proud pé yes ọmọ mi ṣoríire. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn all other aspect of life. Tá bá gbọ́jà síta ń sìn tààtà inú wo dùn. Ẹni tí ń polówó ọjà ẹ wá ra gbá ẹ wá ra irú Landness Homes and Properties sìn ẹ wá ra lẹ̀ là ń pariwo. Yà báyìí nísìn Nigerian Lila Caps Nigeria Limited ẹ wá ra gbo ẹ wá tọ́jú ara yín là ń pariwo. Tí sales bá sì dé inú wa ó dùn torí ń ta fẹ́ náà nù. So ó ṣeé ṣe ńgbà tá a bá rí sales yẹn ká mọ̀ wulẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ pariwo nítorí pé ní ń ta fẹ́ tá a fi ń polówó ọjà náà a fẹ́ kí ajé wọgbà. So ń tàn pásítọ̀ gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fi dákẹ́ lórí ọ̀rọ̀ Osinach èmi rò pé bóyá ń tí wọ́n fẹ́ náà nu. Torí tó bá jẹ́ pé ń tó ṣẹlẹ̀ ìbanínú jẹ́ ó yẹ ká ti fẹ̀hónú hàn. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wá mọ́ àtáàkì post irú èmi báyìí tẹ́ náà yàláyà yín ọmọ èṣù ni án bẹ́ẹ̀ bí rapture dé lónìí èmi ń ṣáájú yín lọ Ọlọ́run bá ń gbọ́. Nígbà tí èèyàn tó wà nínú gbogbo tó ń go through yẹn mo rí ní comment section téèyàn kan ní kúkú channel your anger to all those women that will see the red flag and they will still stay. Excuse me bóbìnrin bá rí red flag gan tó bá wá bọ̀ ìránṣẹ́ Ọlọ́run tàbọ́kùnrin lórí red flag mo ti rí tíyà kan ní many of àwọn clergy náà wà nínú abusive marriages pé so mi ò lè sọ pé kán wá sọ̀rọ̀ nípa ẹ̀ ó yẹ kán lè tán bá lè bọ́ síta tán bá lè jáde fẹ́mi tán bá lè dìtẹ̀ mẹ́mi nítorí wípé mò ń sọ̀rọ̀ àlàáfíà. Ó yẹ kí wọ́n lè jáde sọ eléyìí náà náà because èmi ò mọyè tán fi ọ́ jẹ nínú ìjọ tó dẹ̀ mọ̀ pé tó bá kúrò níbi ìyà wọ́n á gboyè yẹn lọ́wọ́ ẹ̀ sóyè yẹn ló fẹ́ fi jíyìn tó bá dọ́run àbí gbàlà ọkàn rẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá gbogbo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ gbogbo bully gbogbo intimidation tí wọ́n sọ sírú àwa báyìí tó bá ṣe pé ńlá fẹ́ rò ní láti ẹ̀ tí kódà kò tí ẹ̀ pò ní sẹ́ńtì tí ọmọdé ó kọ́ tá à ń jẹ́ yìí. Ọlọ́run gan tó dáa ó ní nígbà téèyàn bá stay away from somebody ó ní kéèyàn ò stay single. Ó ní let not the woman depart from her husband and if she depart let her remain unmarried or go for reconciliation. Ọlọ́run ò ní ká mọ̀ pínyà ó kàn ní ní time tá a pínyà yẹn ká seek reconciliation. Bẹ́ẹ̀ ẹ̀yin ò ní fẹ́ kí wọ́n stay separate. Ọlọ́run nínú infinity wisdom ẹ̀ ló mọ̀ pé ó ṣeé ṣe káwọn méjì kí wọ́n jà débi pé wọ́n lè stay separate. Táìmù yẹn wọ́n miss ara wọn wọ́n rí wúlò ara wọn nígbà míì téèyàn bá ti jọ wà pọ̀ èèyàn máa step on each other's toes. Tẹ́ni yẹn tí ò bá yẹra díẹ̀ èèyàn ò ní mọ yẹ ara èèyàn tó bá ṣe pé ṣe ni wọ́n yẹra fúnra wọn ó ṣeé ṣe káwọn méjèèjì wà láàyè dòní ìbáyìí nísìn ṣùgbọ́n nísìn ìyàwó ti kú wọ́n ti ní kọ́kọ́ ó rè die by hanging. Therefore ṣé ń ta afẹ́ nu nítorí wípé ní irú ìyá yẹn tó bá kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ ojú burúkú lẹ́mọ̀ fi wò ẹ ní pè fúnṣẹ́ ìrànṣẹ́ ẹ ní pè fórin kíkọ unfortunately oyè tí wọ́n fi jẹ́ nínú ṣọ́ọ̀ṣì kọ́ lèmi fi mọ̀ ẹ̀bùn tọ́lọ́run fún orin tí ń kọ tó mú mi sí wá nírú èmi fi mọ̀ Osinach tàbáyé ní ìsìn despite yìí pé mi ìgbọ́ èdè rẹ̀ tó bá ń kọrin ẹ̀mí inú yín ẹ̀mí mímọ́ inú yín yóò sì mọ inspire yóò mọ dìde àfẹn tí ò bá lẹ́mí Ọlọ́run because the Holy Spirit speaks all languages so kò sí if that woman is ministering ó máa wà inspired ní ṣá ń bọ̀ wá kú bẹ́ẹ̀ ní ìsìn tọkọ lù pa bẹ́ẹ̀ tí wọ́n wá ní kọ́kọ́ náà rè kú báyàngé kò wá sẹ́nì kankan tó sọ nǹkankan ẹ wá máǹtì pressure tọ́lọ́ngàn máǹtì lé a lórí ẹ máǹtì ẹ̀ lé a lórí Ọlọ́run nìkan ní 100%. Bẹ́ẹ̀yàn méjì bá ṣe pọ̀
àtijọ́ aláyé ti dáyé lọ́lọ́run ti ní kọkùnrin àtobìnrin ṣe pọ̀ bí èèyàn méjì bá sì ṣe pọ̀ tí ò sí àlàáfíà tó ṣe pé jà ni wọ́n ń jà nínà ni wọ́n ń nara wọn arúbìnrin tọkọ ẹ̀ máa ń nà tó náà fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ tó ṣe pé òun ló lọ ṣèṣì pa ọkọ yẹn kò sì sí nǹkan tó kan òfin ẹ ní sọ wípé ní ibi tí ò bá ti sí àlàáfíà ẹ yẹra fúnra yín fún àkókò kan ẹ ní sọ yẹn ẹ mọ̀ ní wọ́n ń ta lérí tẹ́ntílé ṣé ilé tí ò exist tẹ́lẹ̀ irú madam Osinach yẹn tó bá explain plight yẹ tó bá ní kó yẹra fọkùnrin yẹn sẹ́sọ̀ wípé dalérú só nílé gan tẹ́lẹ̀ só ní ilé ṣẹlẹ̀ yẹn gan exist tẹ́lẹ̀ so ẹ má máa tanra yín jẹ ọlọ́run ò ní kéèyàn ó dúró síbi tí ò bá ti sí àlàáfíà ṣùgbọ́n nígbà tó ní kó kúrò kó stay single ẹ̀yin náà lẹ́mọ̀ bínú pé single ni kèníyàgbẹ́ńjẹ́ kẹ̀lẹ́kẹ́ńjẹ́ bẹ́ẹ̀ bá rí sisi tí ò lọ́kọ rí tí ò níyàwó rí ẹ mọ̀ bú wọn bẹ́ẹ̀ bá rí àwọn divorced people ẹ mọ̀ bú wọn kọ́rọ̀ tó pa yín pọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ ẹ ti fìyàwó bú wọn ẹ ti fọmọ bú wọn ẹ ti fọkọ bú wọn tẹ́ bá rí àwọn widow a lot of things ló lè mú yàn single ẹlòmíì single torí kò níyàwó rí kò lọ́kọ rí ẹlòmíì single nítorí òun àtọkọ pínyà ẹlòmíì single nítorí ọkọ ẹ̀ kú several reasons kò make any year to be a less Christian bẹ́ẹ̀ sì tanra yín jẹ jù bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn kọ́ ni ó níyàwó gbogbo èèyàn kọ́ ni ó lọ́kọ Jésù fúnra ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín bọ́yẹ̀ ìríran rí bíbélì ni ọ̀rọ̀ polygyny táwa ti ẹ̀ ń sọ ìgan the scripture is silent about it bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ní kéèyàn fira wọn lẹ̀ kí wọ́n stay separate for some time and seek reconciliation scriptures ò quiet nípa ẹ̀ scriptures sọ̀rọ̀ nípa ẹ̀ pé let not the man put away his wife let not the woman depart and if they depart let them stay unmarried as much as that ọlọ́run ní tá bá kúrò nínú ìgbéyàwó kò ní ká lọ ṣègbéyàwó mi ó ní ká dúró ni ó ní ká remain unmarried ni it is in the Bible that if you leave marriage remain unmarried. But when you see the unmarried, you heap insult on them, you bully them. Àwọn náà wá ṣe torí ìtìjú yẹn, wọ́n wá dúró sínú inú ikú. Torí èyí ò gbúdọ̀ pé Bengal prison kì í ṣe gbogbo ẹni tí ń lọ prison ní ikú bẹ́ẹ̀. Àwọn míì ń lọ prison tí wọ́n ń come out alive. Bẹ́ẹ̀ irú eléyìí nísìn is a graveyard. Ó dẹ̀ stay síbẹ̀, ó sì kúkú join ancestors yẹ. So yá bá nísìn, ó wá ń yà mí lẹ́nu torí mo feel pé ó yẹ kàn pastor ti máa jáde. Kan ti máa fi bóyá inú wọn máa dùn ní o bóyá wọn máa fẹ̀hónú hàn ní o torí I'm so surprised pé everywhere is quiet. Mo mọye insult and bully that they heaped on me when I started this work. Ngbà tí ó sì ti ń tọ́kàn mi ṣé ẹ mọ̀ wípé ngbà téèyàn bá mọ̀ pé òótọ́ lòun sọ you will have confidence. Àwa tá a tún bá yín sọ ń tẹ́ ẹ lè sọ àwa là ń bá yín sọ àwa là ń bá yín wí ẹ tún mọ̀ bú wa. Kí lè tá à ń bo nǹkan tí ò ṣeé bò. Mo rí táwọn èèyàn sọ pé àwọn míì tí mo ní kán sọ̀rọ̀ gan-an gan due to their in abusive union ẹjọ́ wáì tẹ́ wàá kúkú open rẹ̀ sódà àwọn táwọn náà bá ń rírú ẹ̀ wọ́n á lè máa mọ̀ pé they are not in that thing alone. Mo béèrè wò ẹni ọmọdé ni á ṣe bọ́lọ̀ rẹ̀yìn àgbà ńlẹ̀ kò tó láwọ̀ ọmọdé ló ń fẹ́ lò. Njó la wà dáyé náà ẹ̀yin tọ́lọ́run ti dá kó tó dá ni tẹ́ ẹ ti dáyé káwà tó dáyé ṣe ń bá bílẹ̀ lẹ́wà tọ́lọ́run fi láwà ló ń fẹ́ lò. Ọlọ́run yìí fọjọ́ orí pínṣẹ́ sóyí abáyìí ẹ jẹ́ á wàásù yìn rere ká wàásù gbàlà salvation sanctification holiness repentance èmi fi pé yẹn ni the most important thing tó yẹ kéèyàn wá yín mọ́ because àwọn méjì tí wọ́n ń frustrate ayé ara wọn ṣán nígbàlà gan kéèyàn ò déédéé jí láàárọ̀ ó ní nǹkan tó ń fẹ́ ṣe ni pé òun fẹ́ fayé ní ọmọlàkejì lára ṣérú èèyàn yẹn gan lẹ́mìí Ọlọ́run ibi pẹlẹbẹ lèèyàn ti máa ń mọ̀ ọ̀lẹ́ jẹ ẹni tí ò bá nígbàlà ẹ wàásù gbàlà sí ẹni tán bá ṣẹ̀ tí ò dáríjì ẹni tó ṣẹ̀ ẹ wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ bẹ ọ̀pọ̀lọpọ̀ yín tó máa ti kẹjọ́ dé ọkọ lè rí aya ọya bẹ ọkọ ẹ ṣe kínní kan ọkọ tí ń hùwà burúkú tó ṣe pọ̀ nǹkan lólóbù sán ẹ tún ní kàn bẹ́ẹ̀ ẹ ní sọ pé ọ̀rọ̀ tó sọ èèyàn kì í sọ sóbìnrin ìwà tó wù èèyàn kì í wù sóbìnrin ńgbà bá lẹ parí ẹ̀sùn ńgbà bá díjọ́ kejì ọkọ òun ó tún rè gbéwò orí ibú ń wọ̀ yóò tún mọ̀ wù wá sí obìnrin hùn yóò wá wò pé tó kọ́ mọ́dẹ́lẹ́jọ́ ní ọba di pé gbàgbós ní ọba jọmọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ núlé sẹ́ni tí ń hùwà burúkú sọ́mọlà kejì ẹ̀ tẹ́ẹ̀sì wàásù ronú pìwàdà sí pé ń tó ṣe èyí èèyàn ṣe bẹ́ẹ̀ o àbòbín
tí ń hùwà burúkú tẹ̀ sọ fún pé èèyàn ń ṣe bẹ́ẹ̀ sẹ́ni ìsí ọ ni treat wọn bí èèyàn gidi ti rí ẹ̀ ń rí pẹ́jọ́ wọn gan ti pọ̀ jù àǹkó limited ìyẹn ni wọ́n fa bitterness tí àwọn èèyàn méjì fi ń bára wọn gbé because ti treat kejì bíi trash òun la àtàn tẹ́nìkan lè mọ hip insult bully mọ́ soríṣiríṣi sí ẹlòmíì ọkùnrin ọmọ náà yóò tó mọ́ dúró ọmọ pọ́bìn tán náà tó ń dó òun ló máa ṣekú pa ẹ́ because kò ní pẹ́ ní mental problem tó bá ń dó ọkùnrin tọkùnrin yẹn dẹ̀ tó ń náà mental problem ò jìnnà sí ẹ because the center of the brain tí àwọn hormones àwọn oxytocin àwọn dopamine àwọn endorphin CNS central nervous system part of the brain tó ń control reasoning intelligence ibi side brain yẹn ibẹ̀ ni àwọn hormones yẹn ti ń jáde ibẹ̀ náà ni reasoning thinking faculty ẹ ti máa wá and those hormones are supposed to be feel good and happiness hormone so the same person tó ń bond pẹ̀lú tó fi ń secret àwọn hormones yẹn if that same person is the one creating pain in you kò ní sí synergy between your brain and your mind that thing can either run you mad or even kpai you because you are confused because your brain is confused already are you understanding me that is the reason why àwọn ìyàwó tí àwọn ọkọ wọn máa ń nà yẹn is either they kúkú kú or they kúkú run mental because the brain cannot process brain yẹn ò ní lè process àwọn nǹkan yẹn ò ní lè process yẹn ò ní lè ronú because center the cerebrum the center that controls reasoning thinking imagination it is still that center where those hormones are secreted from oxytocin for example oxytocin ló dẹ̀ máa ń bond o la ṣe sọ pé tó o bá fẹ́ yàn mọ́ lọ do ẹni yẹn torí ẹni tó bá ti dó o ti bond mọ́ oxytocin ló máa ń bond so that's why àwọn ìyàwó tán máa ń nà yẹn ìmí máa ń find it difficult láti kúrò because already o ti bond pẹ̀lú ẹni yẹn and that person is still giving you is the source of your pain the hypothalamus part of the brain don't control pain and relief gbọ́dọ̀ máa secrete àwọn nǹkan yẹn through ẹnìkan ṣoṣo òun ló ń fún ẹ pain òun náà ló ń fún ẹ pleasure the whole body is crying but the brain is smiling that thing can kill you or run you mad live and direct iná mi ṣe máa ń demoralize tán máa ṣìwàwù tán ní mọ̀ nǹkan tán ń ṣe mọ́ are you understanding me so but nígbà tí ẹ bá ń ṣe àwọn nǹkan yẹn tí kò sí bẹ́ẹ̀ ṣe analyze ẹ̀ tẹ́ni ẹ ṣàlọ́jẹ̀ kan síbẹ̀ gbogbo part of the scriptures níbi tí scripture ti ní let if a woman depart let her remain unmarried ibo lẹ fi táyì ibẹ̀ yẹn sí àbí yẹn ò sí nínú Bible pé if you leave marriage remain unmarried until you are able to seek reconciliation gbọ́bẹ̀ yẹn ibẹ̀ wọn ò sí nínú Bible yín èyí tá à ń sọ tí scripture ò tiẹ̀ sọ nǹkan kan pẹ̀ tó silent about it tó ti mọ̀ pé àwọn kan máa ní ìdí ẹ̀ ìní ò jẹ́ kó sọ̀rọ̀ nípa ẹ̀ ìyẹn lẹ́mọ̀ wá àtàkì wa lẹ́wọ̀n ní ẹsẹ̀ kìíní kan ẹ̀rùn àpáàdì gbogbo ẹni bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà kò lè rọrùn àpáàdì tọ́rọ̀ mi ti yé yín kẹ́ ẹ change tún àwọn sísítẹ́ẹ̀mù yín okó àtòbò tó yẹ kẹ́ ẹ mọ̀ wàásù fáwọn intending couple sọ̀rọ̀ okó àtòbò mọ̀ ń gbé pé ìyàwó pásítọ̀ gan fi òbò jẹ pásítọ̀ so ṣéyàwó pásítọ̀ tó yẹ kó pe intending wife tó fẹ́ ṣèyàwó pé tó èèyàn fi òbò jẹ ọkọ o ọmọ ọdún ọkọ ẹ lóòrèkóòrè ní o ní mọ ọrùnjú pọ̀ o ń gbọ̀ngàn ò fún bàbá ṣe gbọ̀ngàn ò fún bàbá ṣe ẹ dákun ẹni tí a bá fún yàn lásán ṣe ń bí tọrùn rẹ̀ láwò àwa sì rẹ ìwé la kà débẹ̀ àwa kẹ́kọ̀ọ́ débẹ̀ ni so ń gbọ́n tí yóò jẹun so pọ̀ gan tán fi ní máa jà tẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ ti ẹ̀jà hàn já díẹ̀ ni hàn ní sọ̀yún fún ọ gbogbo àwa tá a bá ń sọ báyìí ni wọ́n mọ̀ pé àlókọ dáàjẹ́ nígbà tí ó sì sí ń tọ́kàn mi bẹ́ẹ̀ mi ò ní rónù kò sí tí mo fẹ́ rò èèyàn bá bú mi kọ̀ọ̀kan mi bẹ́ẹ̀ ìní mo fi ń sọ pé irú ọ̀rọ̀ Osinach ó yẹ kí gbogbo pásítọ̀ tí wọ́n máa ń fẹ́ ìbò ńláńlá hùn ó yẹ àti máa rí hàn pé exactly nǹkan tẹ́ ẹ fẹ́ lélẹ́yìí kọ́kọ́ pàyàwó kí wọ́n sì dá ibà ìhàngin ọkọ náà kẹ́ni tẹ́ ẹ fẹ́ nu because tẹ́ ẹ bá fi allowance lẹ̀ pé ìgbàlà ni ò gbọ́dọ̀ sọnù lọ́wọ́ èèyàn tó o bá wà níbì kan tó o láyọ̀ olóore ọ̀fẹ́ àti kúrò níbẹ̀ kó o sì fọkàn balẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ ní discriminate wọn nínú ìjọ ṣé ẹ mọ̀ pé stigmatization discrimination isolation bully and so on yẹn ó ń làwọn èèyàn máa ń wò tán fi máa ń kú sínú abusive union
yeah, because I'm very sure irú woman yẹn tó bá kúrò níbẹ̀ wọ́n á ní kó má ṣe director music mọ́. Ẹ dákun ṣé oyè ni wọ́n béèrè lọ́wọ́ èèyàn lọ́rùn, kí lọ́kàn mi bẹ́ẹ̀. Wọ́n bá fi ọjọ́ oyè gan gbà mí, wọ́n máa ń foyè ń káàmpù èèyàn pamọ́ ni. You will own yourself. Ilé Sanmi dùn joyè lọ, torí ẹ̀yin Yorùbá ṣe sọ pé Ilé Sanmi dùn joyè lọ. Torí tó bá lọ joyè, o lè think beyond the confinement of the four corners of the oyè tán bá fi ọ jẹ. So yẹ báyìí ní ìsìn, ibi èèyàn bá ti fi mí joyè ń ò ní rẹ bẹ̀. Torí pé ní ilé ronú beyond the circle yẹn, ìní lè think beyond that circle. Irú woman yẹn tí ó bá joyè ní ìsìn tó ṣe pé òun àti Jésù ni, ńgbà tí nira bá pọ̀ sí òní wá bí jókòó sí. Sì ń tọ́kàn mi bẹ́ẹ̀, ẹnìkan ní ẹni ẹ fi hàn jẹ dékínẹ́sì, wọ́n ní ẹ pé wọ́n mọ̀ fi hàn jẹ́ àtọkọ wọn ọ̀jọ́ mọ́ gbé ọkọ mọ́ tíráfù ní. Ńgbọ̀ ìyá nìyá tiẹ̀ ní ẹ mọ́ mú dékínẹ́sì yín lọ ọ̀fẹ́. Ilé Sanmi dùn joyè lọ, tó wọ́n mọ̀ fi ọ́ irú èmi ní ìsìn kí ni mo re joyè nbí kan ní ìsìn. Sórí wípé wọ́n ra ọmọ ọwọ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ níbẹ̀ náà, wọ́n ra ọmọ ọwọ́ ẹ̀ sí. Ẹbí sí rí nu kálukú ó dìgbàgbọ́ ẹ̀ mú. Bẹ́ẹ̀ yín pásítọ̀ kò yẹ kẹ́ ẹ lè dákẹ́ lórí ọ̀rọ̀ Osinach, ó yẹ kẹ́ ẹ enlighten wa. Ṣé nǹkan tí Jésù sọ pé kó mọ́ ṣẹlẹ̀ rè kéèyàn ó lè dọ́run sinmi? Mo béèrè wò, tó bá ṣe pàtàkì jù gbàlà lọ, kí lé tí Jésù gan ò ṣe? Pọ́ọ̀lù kí lé tí ò sí tí ó fẹ́ yàwó? Lẹ́fì mọ̀ pé ìgbàlà is above all of these things. Just make sure that whatever you do it rightly. Bẹ́ẹ̀ àwa lẹ́mọ̀ 40 ń ta léyìí ń tẹ́tẹ́kú ẹlòmíì gan ẹlòmíì ọkọ̀ kọ́bẹ́ǹtì báyìí ẹ ti rí frustration nú ayé ẹ̀, ara wọn ọ̀káàmù, ara wọn òtútù, ẹ ti rí bitterness, hatred, strife, ogun, all those things is so much in their body system and all of that. But our face life the way it is and we receive the Lordship of Christ the way it is. We are so glad, we are so happy, and we are serving God with ease because at it take life the way it is. Yeah, irú woman yẹn tó bá fọkọ mi tàbí irú táìmù tán jọ pínyà yẹn tán bá lóore ọ̀fẹ́ reconciliation tí ọkọ yẹn tó bá fẹ́ yàn mí bó tiẹ̀ jẹ́ pé irú ọkùnrin báyìí wọn ìṣèǹjì bọ́ bá fẹ́ lòmíì náà yọ ọ̀pẹ ni náà ni. Bàbá kan bá ìtọ̀ dáná sún ìyàwó ẹ̀ ní Anambra, ṣé bá gbọ́ pé ìyàwó kan ní ẹni yẹn ọkọ fẹ́ ní ilé Haúsá á ló lùyún náà ni nìyẹn ò ṣe fẹ́ mọ́ tó fi wá fẹ́ woman tó bímọ 7 fún un olópadà dáná sun woman yẹn. Ọkùnrin èṣèǹjì, ọkùnrin tí ó bá ti dáa kò dáa náà ni. So if my woman yẹn we will still have her because her death was a great loss ní body of Christ. Ṣé ti wá rí báńkì ìgbàlà ó ga ju gbogbo orú gbogbo ń tẹ́ ẹ gbé bàbàrà irọ́ náà lọ́pọ̀lọpọ̀ yín sì ń pa láyọ̀. Ìkan tẹ̀ ń bú mi ó ní ká mọ́ torí yẹn ká mọ́ torí tíá ká mọ́ àròjọ èmi. It's because you don't know me. Tó bá mọ̀ mi ni wàá mọ̀ pé mi ò ní problem. Àbúrò pé gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ bí ọ̀rọ̀ bí torí ara mi ni èmi ò ní ṣòro. I have peace 100%. You understand me? We are doing this work for humanity's sake, for the sake of humanity. So that people who have the brain has been confined within the four corners of a place, they'll be able to think the way God wants us to think. Because the creative ability of God is in every human being. The ability to think, critical analysis, to reason beyond certain level that God has put it in all his living creatures. That is the reason why we have the capacity to think. We have the capacity to reason. But when you are not able to reason beyond the four corners of it, fiercely, even when the Spirit of God is talking to you, gbogbo yín ẹ lọ rè gbàgbọ́ kẹ́ fàyè yín fún Jésù kẹ́ wà okay kẹ́ ní peace. And then when bí gbà pé mo bọ́rọ̀ ẹnu èèyàn sọ. Iṣẹ́ lèmi ń ṣe ń bí, ẹ̀kọ́ lèmi ń kọ́. You understand me? So ẹ má máa worry, ẹ má máa bother. Gbogbo orú ètò Osinach ẹ má jẹ́ kó tún continue. So give the right message to people so they be able to know that wípé ní ìgbàlà ó ga ju ìgbéyàwó lọ. Ẹ ṣé gan. Thank you.